بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Mo kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé tí ibi ìjókòó wa fẹ́ kó máa láti Malaysia. Èyí tí a fẹ́ lọ́nà bá lórí máa wípé ọ̀rọ̀ ń pọ̀ lórí ẹ̀ pé báwo ló ti ṣe rí báyìí, òun náà ní tọ́jú mọ́rọ̀ zakat. Báwo lẹ́yìn àti fẹ́ sí zakat? Báwo ti fẹ́ káàtì zakat pẹ̀lú owó wa ní ilẹ̀ wa Nàìjíríà náírà tá à ń bì? Ìsáàbò zakat ní náírà Nàìjíríà. Calculating zakat in Nigeria naira. Afẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ lórí báyìí. Fẹ́ẹ̀rí la fẹ́ calculate zakat pẹ̀lú náírà, á dà padà sí ìpìlẹ̀. Láyé ní sọ̀sọ́lá, ìtí ọwà ló máa fi gold tàbí silver ó túnmọ̀ sí ìtí zakat bá sí lérí. Ẹni tó bá ní ẹni tó jẹ́ ìṣòro rẹ̀ mìíràn níbi tí mi gold zakat ti di ọ̀rọ̀ àyà ní owó rẹ̀. Ẹni ọba ní àdára dirham nínú silver zakat ti di ọ̀rọ̀ àyà fún bá lọ. Tí ọba ní nǹkan ìlọ́wọ́ tí ọdún kan wá pélé lórí, zakat ọ̀rọ̀ àyà fún owó bẹ́ẹ̀. Ṣùgbọ́n lónìí nígbà táwọn yìí gold àti fàdákà bákan náà ló ṣe rí, ó súnmọ́ra wọn. Àmọ́ nígbà tó yá gold ju fàdákà lọ pé fàdákà ti wálẹ̀ tí ẹ̀ gold lọ sí kéde ọ̀nà sókè lórí ìbáyìí àwọn náà rí ní ìsìn báyìí insha Allah ta'ala. Wọ́n tún sí pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìbá tí ń kàǹtì sàkánìsì àbẹ́ẹ̀kọ́. Àwọn kan fẹ́ pé àwọn máa fi gold sí, akẹ́bẹ̀tẹ́ ń fi kéde sí fídọ̀ àti ṣe sílfà àwọn fi ń sí. Ṣé pé gbogbo ẹ̀wọ́n pẹ́pẹ́ àwọn tiwa àwọn ọmọ kéwú àwọn pẹ̀pẹ̀ sí káwọn fi sílfà sí nípasẹ̀ ní pé àǹfààní mẹ́mẹ̀ fáwọn tẹ́líkà èjì àti ọmọ ìyọ̀sàká wọ́n pọ̀. Àwọn tẹ́líkà ó sì fi ń sàǹfààní lọ́dọ̀ àwọn oníkàlùkù tí wọ́n súnmọ́ wọn tí wọ́n ní òdiwọ̀n sílfà lọ́wọ́ tí ọdún kan ní ìlú lórí. Eléyìí wọ́n jẹ́ kẹ́ńdà pípẹ̀pẹ̀ sí pọ̀ fáfààní àwọn tẹ́líkà kejì gan ọdún tẹ́líkà máa lò ní Saudi Arabia ní ọ̀dàbí Nàìjíríà tó ń ti bẹ́ẹ̀ èlò gold láti máa fi calculate zakat tí wọ́n lò ní sílfà táwọn lọ́wọ́ fásitì àwọn àfáà wa bí i tí wọ́n sábà tí wọ́n lò ní báyìí. Àtìyàn lọ gold yóò àtọ́lọ́ sílfà ọ̀sẹ̀ tí ọ̀dá mẹ́ kálukó owó tó bá jẹ́ àǹfààní ní àgbègbè rẹ̀ ní àwọn àdúkọ̀ kábà lọ. Àfọ́yẹ́ pé ọ̀rọ̀ báyìí ó tó tún ní ìdí kí gbogbo àwọn àfáà wa kí wọ́n tó péjọ láti dámọ̀ràn lórí ẹ̀ torí káwọn sí ní tí ọmọ ìyapa síra wọn kò tó ń gbìyànjú fún wa tó nígbà láti láwọn àfáà láti láwọn tẹ́ jẹ́ onímọ̀ ọlọ́pàá ní sí ilẹ̀ sáré. Náà ẹ̀kọ́ tí wọ́n kálukú wa a lè calculate zakat pẹ̀lú owó wa náírà lọ́nà wo pẹ̀lú wípé káà bá ti ẹ̀wọ̀n tí a ti kọ́ sí ní gọ́ọ̀gù láti kọ́ bẹ̀ láti kọ́ pé حساب اسمه سعر الفضة في نيجيريا اليوم أو سعر الذهب في نيجيريا اليوم. تاخذ برايس جولد الفضة ní Nàìjíríà lónìí yóò gbé wá fún wa iye tí ọba jẹ́ ọmọ yípadà ó lè yípadà lẹ́ẹ̀mejì lójúmọ́ abẹ́rẹ́ tagi ilé òsínwá lábẹ́ yípadà lẹ́ẹ̀mọ́ àmẹ́ ìtẹ́sì sí lónìí ó lè yàtọ̀ lọ́la ilé ìgbẹ̀rúnmọ̀ ẹjíká náà lọ́wọ́ láti kọ́ nígbà ìsìlẹ̀ yìí the price of gold in Nigeria láti kọ́ sí àbákọ́ sí sílfà sí yóò gbé wá fún ẹgbẹ́ àdìmọ̀pẹ́ kásọ̀lọ̀ owó gíráàmù rẹ̀ gíráàmù ẹyọ kan rẹ̀ ló ní ó sì déédé ìtafàṣẹ́ ẹgbẹ́ káàsì mọ́ tó ní òní ní ìsìnlẹ̀ yìí price gold in Nigeria lónìí ó sì déédé 28,568 naira 51 kobo olóṣè déédé lónìí báyìí per gíráàmù ní o gíráàmù kan ó sì déédé iye táwí yìí. Tàbátí wá mọ̀ yẹ́ tó sí dédé bí gold báyìí, a sì mọ̀ pé ìṣúrò ìbẹ̀tẹ̀kọ́lá tàwà fáà sí kí ló sí dédé ní gíráàmù ní gold tí sàkáwọ̀ tí a pẹ̀lú ìṣúrò ìbẹ̀tẹ̀kọ́lá kí ló sí dédé ní gíráàmù ó sì dédé 85 grams
ilé ìlọrin tó bẹ́ẹ̀ bá nǹkan tó sí lọ́nà àmọ́ ẹja mú 85 grams tó gbajúmọ̀ tábà ti mọ iye tí táìsì góòdì jẹ́ hour times kí ni o 85 grams yọ́wọ́ fún wa ní ẹ̀kọ́ ìtí ó pè ó 28,568 naira 51 kobo times 85 grams yóò fún wa ní 2.428,323 naira 35 kobo ìtí ó fún wa ní láti wá rí owó ìyá yìí a wà fi 40 divide jẹ yọ́ wà fún a ní owó tí yọ́ sàkáwò ẹwọ́ yìí o ní òdíwọ́n sàkáwà ní ìsìn pẹ̀lú gold ní ọdún kan bá yí ilé owó báyìí lọ́wọ́ èèyàn tó pé èèyàn fọwọ́ kàn tàbí èèyàn sí ohun tó ní àwọn nǹkan tí ń tà tí ó ṣe déédé nǹkan yìí tó fà lò nǹkan yìí téèyàn wá fi 40 divide díẹ̀ ní tí ó fún wa ní ìpéyàn ìjọ nínú àdúrà owó yìí ó ní 60,708 naira 8 kobo ó ní ó fún wa ó ní sàkáwó ní ọjọ́ sàkáwá ní ìsìn eléyìí ti láwọn jẹ́ pé tábà wọlé yìí tábà lójú ọ̀nà táwọn wíní èsè báyìí ta tún lò ní ọ̀la láti pé price ọmọ ṣe padà díẹ̀ náà ni ó jẹ́ pé fúnra wa lè ṣe a lè sí sàká fúnra wa pẹ̀lú gold tí fàdákà ní yóò ti ṣe sílfà ní tí ó wọ sígbẹ́rẹ́ àtọ́lájú ọjọ́ jẹ́ òdiwọ̀n zakat ibi sílfà ní mẹ́ta dirham kí ló sì dédé ní gold ní gram ó sì dédé 595 grams ọ̀yí a bèèrè kí ni price sílfà Nàìjíríà lónìí tábàlówó tó ní yìí ó jẹ́ 349 naira 82 kobo olóòsì dédé lónìí báyìí àwà tábùsẹ̀ pẹ̀lú 595 grams tí ṣe tí ó sì dédé zaka silver yíwà fà ní 208,142 naira 9 kobo ní ó fà ní báyìí ó tọ́sí pẹ̀lú ní ìbáyìí ẹni tó bá ní owó báyìí lọ́wọ́ tó fẹ́ pé fídọ̀ sílfà lẹ́rò ló ti ṣe ní ìbáyìí tó fẹ́ wá yọ sàkárà rẹ̀ yóò àdífà ìdè pẹ̀lú 40 yóò jẹ́ pé tí ó yọ ń pè jẹ́ 5,203 naira 5 kobo ó ní tí ó jẹ́ owó tí ó yọ ní sàkà níbi sílfà ìyẹn lè lo gold lọ́pí gold ní máa ń lò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú máa lo gold ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú máa lo kílò sílfà àwọn pẹ̀pẹ̀ sí kámẹ́rà lo sílfà wá pé kí a bá sí owó ìlú ìsìn báyìí táàrí pé lè yóò ní kó tó gbé ọ̀yọ́ zakat ẹjẹ́ káwò èyàn mélòó ló ní owó báyìí lọ́wọ́ tó pé yóò sì wà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́dún kan tí ó lò báyìí pé ó kéré tọ́tọ́ wá fẹ́ yọ náà yọ 60,000 wọ́n fẹ́ yọ náà ó lè yọ fẹ́ nìkan ládùn àdúgbò rẹ̀ àbí ẹ̀kọ́ tó bá jẹ́ pé abájẹ́ pé ìlànà dúró sí táàrí ló sílfà láti mọ̀ fi calculate ìsàká á rí pé àpàtàrí bẹ̀ ní pé àwọn tí owó báyìí yìí lè wà lọ́wọ́ wọn láàrin ọdún kan lọ pọ̀ nígbà tó wà fi sí owó tó kó báńkì àti orí ọjà rẹ̀ tí ó fi sí mọ́ra wọn yóò tó kó báyìí lọ́dún kan tí a sì yọ ìsàká yóò yọ 5,000 àti díẹ̀ bá lọ àbí tí kan yóò sì yọ báyìí ó wá ní aláìní ẹ̀rẹ́ àdúgbò lọ́wọ́ kó fún wọ́n ní pé irú àwọn tí èèyàn mẹ́wàá ń bẹ ní àdúgbò kan tí wọ́n láǹfààní àti nínú owó báyìí lọ́wọ́ ó tọ̀ sí pé tí wọ́n fún ẹnìkọ̀ọ̀kan kan ní owó ó tọ̀ sí pé ẹnìkọ̀ọ̀kan wọ́n yọ sàkàfẹ́ ìmélòó fẹ́ ẹ̀mẹ́wàá wọ́n lè fi owó tí kéré tó yìí wọ́n lè fi àbáríkà sí fẹ́ǹtẹ́ bá fún tí ó sì bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ lówó àbáríkà àbájẹ́ pé lè yí abánilò táwọn gbẹ̀rẹ̀ ẹnìkan á rí pé ọbẹ̀ tó dé èyàn tó pọ̀ bí ẹ̀mẹ́jọ sí mẹ́wàá ló tọ̀ ní pé yóò tò nírú ilé báyìí lọ́wọ́ lẹ́ẹ̀kọ́ ó tọ̀ sí pé tábáríkà máa lo ilé báyìí ó sàǹfààní fáwùjọ ilé ìlànà àwọn ìlú tí wọ́n lo sílfà ní ọdún ìbọ̀dẹ̀ Arabia wọ́n yẹ lo góòdù tí wọ́n sábà lò ní sílfà
ó lọ kó sí àlùkò ìmọ̀ wa láti fẹ́ mọ ẹgbẹ́ gbogbo kí ni sàkà jẹ́ lónìí láti lọ kọ́ sí yóò fún wa ní tí ń tà ní Nàìjíríà lónìí a lè béèrè láàárọ̀ kó tó darí kó tó change ilé ìsìn wàhálà ọmọ yí padà gbà pé owó àgbáyé ni tẹ́sí wọ́n ọjà àgbáyé ni wọ́n sì ń ta wọ́n lọ gbogbo àsìkò ó tó ọ̀sẹ̀ pẹ́tẹ́ ìjọba sọ pé ìkan tó jẹ́ láàárọ̀ yìí ó sọ pé ó tó ṣe padà nírọ̀ lẹ́gẹ̀ẹ́ nínú kése tí a bù yà sí táwọn ti sí bá ti sí yìí lọ́wọ́ yóò sàlékún àfihàn fún wa lápapọ̀ ọ̀rọ̀ sàkà ó pàtàkì pọ̀ jù kí ó lówó kọjọ sàkà ló dá pọ̀ jù kọ́lọ̀ kó ṣe àánú àwa náà lọ́wọ́ sọ́lẹ̀ ara ọmọ ìwọ̀sán